láti ilẹ̀ òyìnbó láti ilẹ̀ ọmọ bàbá ẹ̀ jùbọ́ làbàzó. ọlọ́pẹ́ tí ìmọ̀lẹ́ sọ́dún kò wá gbọ́nsán. Olúbàdàn nínú Fújì o, ọmọ gáàsù sámọ̀ ní Àràbí. Ọlọ́dàbí mọ́bílà yìí o, mẹ́lá mú àkẹ́ bá jẹ́ o. Àlùbáríkà tí wọ́n sọ, tí ìmọ̀lẹ́ múlẹ̀. Àlùbáríkà tó ń sọ òwò, ọmọ bá wa sọ ẹsẹ̀ Àràbí. Olúyọlé tírí àkẹ́bá jẹun. Àrídùnnú tí wọ́n sọ, ọmọ bàbá jẹ́jẹ́ ó gáàsù sáwọn ní Àràbí. Òyìnlọ́mọ mo bẹ́ nílùú London, tírí àkẹ́bá jẹun. London láwọn ayé tírí mọ́lẹ̀ o, àṣẹ ọlọ́ni o tírí mọ́lẹ̀ ṣọlọ́. Tá a bá dúpẹ́ lọ́wọ́ Ànábì Álámù, tí ń dúpẹ́ lọ́wọ́ ọmọ mi Àmọ̀gá, lẹ́sẹ̀ rí fàtú o, àyà ara ibi o, tí ń jọmọ dẹ́rìn lọ bá lọ o. Màá tún dúpẹ́ lọ́wọ́ aláàánú mi o, ẹni tó lọ́rọ̀, tírí ẹ̀kẹ́ bá jẹ́ tírí àjò ìfìyàwó Álámù ìdá ọlọ́run. Báwa sí àkẹ́bá jẹ́ ọba sọ. Ọmọ ìyá wa náà bí o, máa dàbí Àràbí. Ọmọdé tọ́lá lájú wá sí wo, bàbá sí o, ẹni yàgò fún wa o. Ènìyàn láṣọ ní ara wọn. Tí fi dé ní London yìí la. Ènìyàn lásán yìí o. Tí fi dé ní London làwọn ayára mú. Ọgbẹ́ mi pàtàkì lọ́wọ́ Godfather. My Godfather, aláyé mọ̀ ṣe o, ẹ̀kọ́ àdó tí ẹ ṣe náà o. Pẹ̀lú bá mi ayọ̀ já mi hu ẹ ṣe o. Wọ́n jẹ́ abẹ́lé London ara wọn. Gbọ́lágàdé akẹ́bàjẹ́ o. Ó dàbí dán, ó dàbí dán, ṣé orí bẹ̀rẹ̀ ní lójú ẹ? Àló dàbí dán, ṣé orí bẹ̀rẹ̀ lójú ẹ? Bámi ayọ̀ Adéka, ẹ máa ò lẹ ṣe wò. Ṣé kò dàbí dán, tírí akẹ́bàjẹ́ lójú ẹ? Ṣé kò pọ̀ ní ìbáná bí akẹ́bàjẹ́? Lójú ara tẹ̀, lójú ara àròpin, lójú ara àbòsí. Tọ́lọ́ bá ti gbèjà dá bánú fi mọ́lẹ̀, kò sọ̀rọ̀ mọ́ ló bá tán. Bí wọ́n ṣe jẹ́rẹ́ lọ́wọ́ lè ní tírí àkẹ́bàjẹ́, mo bẹ ní Múṣẹ́ ìlàwọ̀ ayé Álámù, ìyẹn nílùú London. London bá mi ọmọ ọmọdé máa já o, lẹ́ champion bàbá. London ọmọdé máa já o, bá mi lẹ́ champion ṣe o. Ìyẹn ní ọjọ́ Sunday, on the 27th of July, 2025. Ìbáná fi mọ́lẹ̀,
lọ́dọ̀ bá mi àmọ́dàmájá pápá ti lè sírí akẹ́bàjẹ́ ẹ̀rí bó ṣe wá sí ìyẹn ní London ẹ̀rí orí bó ṣe wá sí àmọ́dàmájá 60 ni o bá mi bá a sọ èsì ara mi àwọn náà ṣeré London 25 sírí akẹ́bàjẹ́ fún bá mi àmọ́dàmájá tèmi kan sírí mọ́lẹ̀ tájọ́ níjọ́ yẹn ni ó bá a nù mí gún. ìyẹn ní Oasis lórí báńkì ọ̀hún dára mú lọ́jọ́jọ́ yẹn ní 25 of July ọdún táwọn 2025 ìwẹ̀ náà ti sọ pé ó after party àṣẹlẹ̀ o after party máa ṣẹlẹ̀ o ní mo ṣáà lọ́dọ̀ bá mi àmọ́dé máa já o after party àṣẹlẹ̀ o ìbẹ̀ láwa yóò alámọ́ ọ̀lẹ́ o Kingsland Road dancing láwa mọ́ṣálá lọ́dọ̀ bá mi àmọ́dé máa já èmi yẹn ṣe púpọ̀ ọdún láì A60 láàṣẹ àti máa ṣe jù bẹ́ẹ̀ lọ tìrì mọ́lẹ́ ọmọ bá ṣe sáàmọ́ ní aláàmọ́kúnlẹ̀. After party line yo, Obasanjo Sunday Alamola on the 27th of July 2025 in London. After party bánu bí akẹ́bà ìjẹun tó ń pè ládàbọ̀ o. Tí wọ́n ń pè ládàbọ̀ tìrì mọ́lẹ́ lédè Yorùbá tiwa. Olẹ́dùkú kálẹ̀ máa ṣẹ́bà bàbá mọ́ mẹ́kú kálẹ̀ níbẹ̀ yẹn ṣe bàbá. Mi ò ní wá ìzì lọ́lọ́lọ́wọ́ o. Bọ́lá gàdá kẹ́ máa jẹ́ o. Ọmọ bàwá sí ní mọ́ọ̀lẹ́ o tí wọ́n lọ ìpínlẹ̀ o. Ọ̀tọ̀ ló promotion ẹ̀kú kálẹ̀ o. Bàbá ẹ̀kú kálẹ̀ níbẹ̀ o. Ọ̀tọ̀ ló promotion ẹ̀ ṣe o. Ẹ̀kú àdóòdè o tí wọ́n lọ ìpínlẹ̀ o. Oyin lọmọ lórí ọ̀rọ̀ tí ìmọ̀lẹ̀ yóò gúnlẹ̀. Oyin lọmọ tí ìmọ̀lẹ̀ Alamu Sẹ́gbẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Alamu mi a máa sírí lẹ́tà rẹ̀ ó sọ́wọ́ tí ó kó sí mọ́lẹ̀ o. Sẹ́gbẹ́lẹ̀ lórí Alamu gúnlẹ́gún. Mo wà ní London àti gbẹ́dá. Àlàmọ́ wà ní London àti ìmọ̀lẹ̀ ẹ̀kúlẹ̀. Ọlọ́pàá kẹwàá ìjẹ́ o.
Ẹrú fẹ́ dúpẹ́ orí àná dọ̀dọ̀ àgbà mi ìsálámù. Báwo fẹ́ dúpẹ́ orí tàná? Àgbà mi sí ní ìsìnkà, alámúlò ẹ̀rọ ògúnlégún. Lójú ọmọ fẹ́mi wà wàrà wọ́ ọlọ́gbẹ́ tírí mọ́lẹ̀. Mo máa wá ní nílò ọ̀dọ̀ ìyá ara wọn àtìrí mọ́lẹ̀ nílé wò. Mo wà nílò ọ̀dọ̀ àtìrí mọ́lẹ̀ ẹ̀sìn dáhùn. Ọjọ́ Sunday on the 27th of July 2025 Kanofi olórí òkun fẹ́ ní lọ́rọ̀ yàrá mọ́. Island Road Johnson Lawai Musaila Kanofi olùdá ẹgbẹ́ láàrin òsì mọ́yà o. Lọ́jọ́ pàṣẹ àwọn fọ́jọ́ májá. Akọ́jọ́ máa dá àwọn èèyàn mọ̀ ṣe o. Lọ́jọ́ bá mi máa ṣọ́ àwọn ọmọdé máa jẹ́ champion. Ìṣẹ́lú ọlọ́wọ́ ẹ̀yìn mọ́lẹ̀ ìyọ́lọ́pẹ́ tírí mọ́lẹ̀. Ọlọ́gbọ́n ló wà lápò ògúnlégún. Àwọn àdúrà ọ̀tọ̀ ọ̀gbàdàn fún òó. Ọpẹ́ lọ́wọ́ lọ́wọ́ wà lápò ògúnlégún. Ọpẹ́ lọ́wọ́ lọ́wọ́ wà lápò òtírí mọ́lẹ̀. Yorùbá dúpọ̀ orí àtọ̀ ọ̀dọ̀dọ̀ àgbà mi ìsóyún lọ. Mo dúpẹ́ orí àná, mo dúpẹ́ orí èní o. Mo tún máa dúpẹ́ tọ́lá sí ilẹ̀ òsírí ìyá kẹ́ẹ̀kọ́ bàbá bá ẹ̀kọ́ àmì o. Ẹ̀sọ́ pẹ̀lú yín tó bá mọ̀ pẹ́ dá. Ẹni tó bá ti dúpẹ́ rẹ̀ tó bá rà rí. Ẹlẹ́gùn máa ṣe mí ìsì aláàmọ́. Mo dúpẹ́ orí àná, mo dúpẹ́ rẹ̀sẹ̀ yìí. Màá tún dúpẹ́ sọ́lá gbànà fúlákẹ́ máa jẹ́ ojú mọ́lẹ̀. Kí ìsìlẹ̀ máa àrùn ìṣó. Kí ìsìlẹ̀ máa àrùn ìṣó. Sirimọ́lẹ̀ ìtúlẹ̀ bá ìṣó. Olúmọ̀lẹ̀ àná o, alámúláyé ìtúlẹ̀mọ́lẹ̀ o. Ẹjọ́ tún bá mi ẹsẹ̀ ìlú London rẹ̀ o. Eré bí eré, ṣé kò pọ̀ ní Sirimọ́lẹ̀ yìí ló jẹ́? Ó pa ọtí olówó. Ọmọ Gánú sáwọn ìdára ìjọ. Tonight, Musaila, lọ́jọ́ bá ìwé ayọ́bẹ̀ ìdá ọmọdé máa jẹ́ bàbá 60. After passing all the way down, àti ṣe lọ́dún 25. Sọ́gbé bàbá alábí bá sí wáyé. Bẹ́ẹ̀ni. Ogo ṣe ìwé tí ìwé òdì àyọ̀gájú onírẹ̀ ẹ̀yìn lásánlá. Ọlọ́run fẹ́ ìkọ̀ọ̀rọ̀ sẹ́ni kọ́ ara mi o. Ọlọ́run fẹ́ ìkọ̀ọ̀rọ̀ sẹ́ni kọ́ ara mi lọ́wọ́. Wọ́n ń wọlé Máṣọ́mà.
Ọlágúnlé ọmọ Jésù ọmọ láti dé bàbá Zọ́ra bàbá Joy àkàrà wàṣàmà àwọn olè o ọlọ́pàá tí mo rà láìpẹ́. Ìlú London tí mo sọ, bánà bí oyin lábúlé o, ó lè bẹ̀rù wáyà ọ̀gbìn. Mo máa lọ́sẹ̀ jẹ́ pẹ̀lú ọmọ Lájídé, àfárá àkókálẹ̀ o, bàbá jọ ènìyàn òkókálẹ̀ o, bàbá wà ẹ̀fẹ̀ o, àfárá o, bàbá jọ ènìyàn òkókálẹ̀ o, ẹ̀jẹ̀ wà ìdálẹ̀ kan. Aláṣẹ ti fẹ́ máa ń rẹ̀, èyí tó bẹ ní mọ̀ ilé ìjẹ́ o. Ọmọ wa, aláṣẹ ìjọ́rò, aláìmọ̀ àwùjọ ọmọ ìṣòfò síbẹ̀. Ibi sáwa kó sálà àjò tí mo lọ sí o. Ọlọ́dún àjọba ìjọba mọ́. Happy birthday to you, Baba. Hilarious. Wàgbéluwọlé. Àmọ́lẹ́mà. Ẹsẹ̀ dánú fẹ́ wọ́n ṣe. Ẹ kú oríire ẹ̀mí ẹ̀ṣẹ̀ púpọ̀ ọdún láyé òmìnira o. Èyí tá a ṣe lọ́dún ìsọdún 25 èdè náà. Àyíyọ́ ti yọ̀ ọ̀rọ̀ máa sí ìmọ̀ ìgboro jẹ́ òfin lọ́jọ́. Àyíyọ́ ti yọ̀ ọ̀rọ̀ máa sí ìmọ̀ ìgboro jẹ́ òfin. Ọlọ́run ló tọ́kùn mi, ayọ́dẹ́ ti tọ́ ọ̀wọ̀ sí. Òní wọ́n ti di jẹ́ títí, wọ́n ti lànà mú dé ní bíbí ìyá mi. Àná pẹ̀lú ìrìn ọ̀sẹ̀. Ìdè mújó alàbàgọ̀ ọ̀bẹ̀rẹ̀ mújó. Alọ́gbọ́dọ̀ bọ̀ ìdè mújó alàbàgọ̀ ọ̀bẹ̀rẹ̀. Wọ́n fẹ́ fẹ́ yìí yàtọ̀ síra làwọn ṣe é lọ. Bẹ́ẹ̀ ló ti dàbọ̀ mújó ní bíbí ìyá. Àdàbẹ̀lẹ̀ jẹ́rẹ̀ lọ́jọ́. Ọlọ́pẹ́ tí ìmọ̀lẹ̀ yẹn bọ̀bọ̀ tó dúró. Olúwalé ọmọ mọ́jọ́mọ́jọ́ mọ́lẹ̀, ayé obìnrin wà mọ́lẹ̀ ìmọ̀jọ́. Ayé náà mọ́lẹ̀ ayé o, ọ̀nà mọ́lẹ̀ kó, ayé ìwé ìrẹ́lá. Ayé ọmọdé tó kù wọ ìmọ̀jọ́. Ó, ọmọdé tó kù wọ̀ ìyá mọ́jọ́mọ́jọ́. Ó, ọmọdé wà wọlé ní sọ́ńpíọ́n. Sáńpẹ̀ mọ́jọ́ kọjọ́.
House
I love
Thank you.